Ṣé ó dára láti máa jẹ ọbẹ̀ ilá? Ọbẹ̀ ilá ní jíjẹ ṣé ó dára àbí kò dára láti máa jẹ? Ẹ fi ara balẹ̀ kẹ́ wo fídíò láti ìbẹ̀rẹ̀ dópin kí ẹ lè ní àǹfààní àti kọ́ àwọn ẹ̀kọ́ kan sí méjì. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú náà ọ̀rọ̀ mi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tó ń wo fídíò mi, make sure wípé o follow mi kó lè máa rí àwọn nǹkan tí mo máa post sí orí ìkànnì yìí. Á dẹ̀ dára fún ọ. Jẹ́ n kọ́kọ́ gbàdúrà fún àwọn ẹni tí wọ́n like fídíò yìí tí wọ́n dẹ̀ share ẹ̀. Ọwọ́ tó fi like fídíò yìí ò ní fi gbókò ọmọ sí láíláí. Ọwọ́ tó fi share fídíò yìí wà fi gba ire mú lágbára Ọlọ́run. Now, má gbàgbé láti follow mi. Ṣó dára láti máa jẹ ọbẹ̀ ilá àbí kò dára? Ọ̀pọ̀lọpọ̀ ló ní àwọn question yìí nínú ọkàn wọn tó jẹ́ pé ó ń bother mind ọ̀pọ̀lọpọ̀. Now, ohun tí Bíbélì jẹ́ kó yé wa náà ni wípé ohun tí Ọlọ́run dá dáradára ni. Now, kí ni ẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí? Ọbẹ̀ ilá ní jíjẹ, ọ̀pọ̀lọpọ̀ like ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ like ẹ̀. Wọ́n ní pé kò dáa, ó máa ń ṣe báyìí. Ẹlòmíì máa ń sọ pé àwọn kan máa ń sọ pé ó máa ń fa kòkòrò ní àjẹjù ẹ̀, pé ó máa ń fa kòkòrò lára. In spiritual way náà, wọ́n dẹ̀ sọ pé ó máa ń ba iṣẹ́ àdúrà jẹ́ nǹkan kan. Now, kí ni ẹ̀yin rí sí gangan? Ẹ já comment ní abẹ́ comment yìí. Ẹ já sọ èrò wa, ohun tá a mọ̀ nípa ẹ̀. Àwọn chọ́ọ̀chì kan wà tó jẹ́ pé wọ́n sọ pé àwọn náà wọn kì í jẹ lá. Now, bóyá ó lè jẹ́ reason tí ọ̀pọ̀lọpọ̀ fi jẹ tàbí nǹkan, ẹ ṣáà jẹ́ á mọ̀ ní abẹ́ kọ́mẹ́ǹtì yìí. Á dára fún wa. Ṣé ó dára láti jẹ ọbẹ̀ ilá àbí ò dára? Pẹ̀lú àlàyé, ó yá. Ẹ send link fídíò yìí, kẹ́ copy link fídíò yìí, kẹ́ send ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí káwọn náà lè dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ṣó dára láti jẹ ọbẹ̀ ilá àbí kò dára? Ó yá, ẹ já pàdé lábẹ́ kọ́mẹ́ǹtì, ẹ já bára wa sọ̀rọ̀, ká dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ní abẹ́ kọ́mẹ́ǹtì. Orúkọ mi ni David Adeniji Fire tí gbogbo yín mọ̀ sí Brother Fire. Fún àdúrà lórí WhatsApp status, mo máa ń post àdúrà àárọ̀, àdúrà alẹ́. Ẹ tètè WhatsApp mi. WhatsApp number mi wà ní profile mi. God bless you. Ṣó dára láti máa jẹ ọbẹ̀ ilá àbí kò dára? Ó yá, ẹ já pàdé ní comment section.